ọmọ kóòtù jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́ ó tún ti ṣẹlẹ̀ o. Ṣèyí Mákindé gómìnà ilẹ̀ Ọ̀yọ́ tún ti gbé ìṣe wọn jáde lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Wọ́n tún ti yíwọ́ síbòmí o. Wọ́n ní àwọn ò fẹ́ any private security network kó dá sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Ọ̀yọ́ mọ́. Ẹ wo, ẹ káàbọ̀ sórí ìkànnì wa o. Ileodua, ilẹ̀ abínibí wa. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gómìnà Ṣèyí Mákindé ti ṣe fídíò kan jáde o tó dẹ̀ sọ pínpín ọ̀rọ̀. Fídíò náà lẹ́ ń rí yìí o, níbi tí gómìnà ilẹ̀ Ọ̀yọ́ tó ti sọ pé òun ò fààyè gba any network security agency mọ́ nílẹ̀ Ọ̀yọ́. Ó ní látàrí pé wọ́n embarrass àwọn ará ìlú. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, èwo nínú yín ni Sunday Igboho ti embarrass o? Torí Ṣèyí Mákindé ní ẹ ti wá fẹjọ́ sùn àwọn pé wọ́n embarrass yín. Torí gẹ́gẹ́ bí nǹkan tí Ṣèyí Mákindé sọ nínú fídíò yìí, wọ́n ní níṣe ni àwọn kan ń disturb àwọn èèyàn ní agbègbè ibi tí wọ́n ń gbé, ìyẹn ní vicinity wọn. Ó tún wá bọ̀rọ̀ jẹ́, ó ní àwọn tí wọn ò gba àṣẹ, unauthorized people, àwọn tí wọ́n pé wọn ò gba àṣẹ lọ́wọ́ òun, pé wọ́n wá lọ wọ́n embarrass àwọn èèyàn káàkiri nílé wọn, nínú ìlú wọn. Ẹ wo, tó bá dàbí irọ́, ẹ jẹ́ kí n fún yín láyè kẹ́ ẹ gbọ́ wíníwíní, kẹ́ ẹ gbọ́n yánranyànna ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ nínú fídíò yìí. Ẹ wo, ó wúre. Dear good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okiogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Òun lẹ ti gbọ́ bó ṣe ń lọ yìí. Ẹ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ tí gómìnà Ọ̀yọ́ ń sọ. Now, nínú fídíò tí gómìnà Ṣèyí Mákindé sọ yìí, ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Nínú fídíò yẹn, ẹ lọ wo fídíò ibi tí olóyè Sunday Igboho tó ti lọ bá àwọn Fúlàní sọ. Torí
ibẹ̀ yẹn gan ni Ṣèyí Mákindé ń dọ́gbọ́n fi style mẹ́nubà gọ́vnà Ṣèyí Sunday Igboho lẹ̀ ń dọ́gbọ́n bá wí nínú fídíò tó lóye Sunday Igboho ṣe ṣó sọ fún wọn wípé òun fẹ́ lé gbogbo Fúlàní kúrò nílẹ̀ wa ni kúrò nílẹ̀ Ọ̀yọ́ ni mo ti mú fídíò ẹ wá rí láìpẹ́ yìí ẹ lọ wò ó dáadáa Sunday Igboho jẹ́ kó yé wa wípé táwọn Fúlàní ó lóun ò ní kí Fúlàní má bá wọn gbé ó ní tó bá ti ṣetán láti bá wa gbé ní ìrẹ́pọ̀ tó dẹ̀ jẹ́ pé wọn ò ní máa jí wa gbé wọn ò ní máa pa àwọn ọmọ wa wọn ò ní máa pa àwọn àgbẹ̀ wa wọn ò ní máa ṣe oríṣiríṣi ìwà ìbàjẹ́ tó máa ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti jẹ́ pé wọn ò ní ṣerú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá tó sì jẹ́ pé kò ní sí pé wọ́n ń jí wa gbé mọ́ Sunday Igboho ní òun faramọ́ tó bá ti dẹ́kun ìwà yẹn ó ní òun faramọ́ kò sí ìṣòro a lè gbé ní ìrẹ́pọ̀ ṣùgbọ́n tí wọn ò bá jáwọ́ tó bá sì tún sọ pé wọ́n tún hùwà pé wọ́n jí wa gbé ó ní òun máa bá wọn wọ ṣòkòtò kan náà àwọn àjọ wọ ìyá àjà àwọn Fúlàní yẹn dẹ̀ fọwọ́ sí pé kò sí wàhálà pé àwọn ò ní fàjọgbọ̀n mọ́ mo dẹ̀ ń fi àsìkò yìí sọ fún yín pé olóyè Sunday Igboho ò lè dá ọwọ́ wú lápò ara wọn tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà tí Sẹ́ríkì Gàngán nígbà tí Sunday Igboho kọ́kọ́ ṣe fúnra wọn tí wọ́n lọ kojú Sẹ́ríkì Gàngán ṣe mọ̀ pé Buhari pè wọ́n lóríṣiríṣi orúkọ àti ìgbà yẹn ọpẹ́lọpẹ́ bàbá wa Ládọjà tó bá wa dá Sunday Igboho padà àti ìgbà tó dẹ̀ ti dá Sunday Igboho padà kò kì í ṣe nǹkan láì jẹ́ pé ọwọ́ àwọn àgbààgbà wà ń bẹ̀ láì jẹ́ pé àwọn àgbààgbà yẹn fún òun láṣẹ àkọ́kọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe lẹ́ Ọ̀yọ́ yẹn tí bàbá wa Olúbàdàn bá sọ pé àwọn ò ní mọ̀ sí ẹ ṣe yẹn lẹ́ni ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan tó lóye Sunday Igboho fẹ́ ṣe ní inú Igbó reserve tàbí gbogbo nǹkan tó ti ṣe tí bàbá Tinubu máa sọ pé àwọn ò mọ̀ sí because he will never do anything without collecting the approval from the government. If you go and check the video very well ẹ lọ wo àwọn fídíò ibi tó lóye Sunday Igboho ti ń wọnú àwọn igbó dáadáa ẹ máa rí pé kò kí ń ṣe ìlú ẹkùn nìkan ló ń lọ àwọn àjọ ọlọ́pàá ìyẹn àwọn police wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho even to the extent àwọn DSS they work hand in hand together so who is Ṣèyí Mákindé láti sọ pé kó lóyè Sunday Igboho má ṣiṣẹ́ mọ́ àwọn sójà gan wọ́n tẹ̀lé olóyè Sunday Igboho wọnú igbó reserve ni so what are you now saying even èyí tí àṣeyọrí tó lóyè Sunday Igboho ṣe láìpẹ́ níbi tí wọ́n ti gba ìyá àtọmọ sílẹ̀ nínú Ìgbòho even gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ majority of the work was done by the police àwọn ọlọ́pàá sójà pẹ̀lú olóyè Sunday Igboho àwọn ni wọ́n jọ carry out kíní yẹn tó fi wà successful then what was Ṣèyí Mákindé doing then ṣèbó fọwọ́ lọ́rọ̀ ni kó lọ gba àwọn ọmọ ní ilẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ iléèwé àti olùkọ́ tó jí gbé gan till now he never even bring out any good solution nínú information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ìṣìí tí wọ́n ṣe láàsì tí wọ́n fi gba ìyá àtọmọ́lẹ̀ àwọn ọlọ́pàá gangan ni wọ́n ń tíráàkì àwọn pípù yẹn títí tó fi néèlì wọn gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé tó fi lè mú kí àwọn ọlọ́pàá tẹ̀lé olóyè Sunday Igboho àti ìlú ẹkùn IG tó wà nílùú Àbújá ìyẹn Túnjí Dísù ó ti fún wọn ní approval not only that the commissioner of police for the Ọ̀yọ́ state àwọn gan ò lè sọ pé àwọn ò mọ̀ sí àwọn gan ti fún wọn ní approval ohun tó fi lè mú kí IG ti fún wọn lápproval látòkè kò tún wá ṣe ọlọ́pàá nìkan the DSS too also olórí àwọn DSS òun náà tún fún wọn ní support ó fún wọn ní approval so it means for these people to give olóyè Sunday Igboho approval and even give him their men láti lè jẹ́ kí iṣẹ́ ẹ̀ wà successful tó fi lè mú kí ọlọ́pàá fún wọn IG tó fi fún wọn ní ọlọ́pàá tí olórí àwọn DSS náà fi kó àwọn ọmọ tiẹ̀ lẹ̀ kó support olóyè Sunday Igboho definitely it's from Baba Tinubu definitely the president is aware of everything nǹkan tó fi jẹ́ kí àwọn ọmọ ológun kí wọ́n fi tẹ̀lé wọn tó fi tẹ̀lé olóyè Sunday Igboho
dájúdájú bàbá Tinubu ó ti fi òǹtẹ̀ lù ó ti approve ẹ̀ ni. Now my question is who is governor Ọ̀yọ́ láti sọ wípé olóyè Sunday Igboho lè ṣiṣẹ́ tí bàbá Tinubu rán wọn. If I must confess to you ó ti fi hàn gàdàgbàgbà pé governor Seyi Makinde they are not doing anything on the children kidnapped lórí àwọn ọmọ tí wọ́n jí gbé nílẹ̀ Ọ̀yọ́. Governor Seyi Makinde ò fẹ́ kọ̀ọ̀kan ṣe wọ́n ò ṣe kankan he never take any step wọ́n gbégbèsè. Ẹ má jẹ́ ń tàn yín ṣẹ́rí ojú gómìnà Ọ̀yọ́ state yìí ó kọ̀ tutù lásán ni ó fi yẹn ń deceive wa. Bóyá ká sọ pé nǹkan míì ń gbénu wọn tí wọ́n ń ṣe. Ẹ wo ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà Ọ̀yọ́ state ti ń dọ́gbọ́n sọ fún olóyè Sunday Igboho pé kí ó jáwọ́ kó bọ́lẹ̀ bẹ́ẹ̀ kó má kọjá àyè ẹ̀. Tó àní díjú báyìí lọ lórí ìkànnì wa o Ileodua ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa bó kó lọ fà ẹ bá wa share ẹ jẹ́ kó délé kó dóko kó dé gbogbo ibi nílẹ̀ Yorùbá la fi ń kí yín wípé Ileodua ilẹ̀ àbínibí wa Ileodua gbè wá o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.